Bó tilẹ̀ ṣe wípé ọ̀rọ̀ òtítọ́ ṣọ̀wọ́n ní àkókò tí a wà yìí, ṣùgbọ́n Ọlọ́run ti pèsè ọ̀rọ̀ òtítọ́ kalẹ̀, ó sì ti mú un súnmọ́ láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Evangelist Babatunde Samuel. Tẹ́tí gbọ́ kó sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Hóṣíà orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìnlá. Hóṣíà chapter 8 verse 14. Nítorí Israẹli ti gbàgbé ẹlẹ́dàá rẹ̀, ó sì ń kọ́ tẹ́ḿpìlì púpọ̀. Júdà sì sọ ìlú olódi rẹ̀ di púpọ̀. Ṣùgbọ́n èmi ó rán iná kan sórí àwọn ìlú rẹ̀, yóò sì jẹ àwọn ààfin rẹ̀ wọ́n nírun. Mo ń bá wa sọ̀rọ̀ láṣálẹ̀ ní kúkúrú lórí àkòrí tí mo pè ní nítorí Israẹli ti gbàgbé ẹlẹ́dàá rẹ̀. Nítorí Israẹli ti gbàgbé ẹlẹ́dàá rẹ̀. Nígbà tá a bá sọ̀rọ̀ nípa Isreali, ta ni Israẹli? Israẹli ni ìjọ Ọlọ́run. Israẹli ni àwọn tí Ọlọ́run ti rà padà kúrò nínú ayé. Ìjọ ni Israẹli nínú ẹ̀mí sí Ọlọ́run, ṣùgbọ́n a ti gbàgbé ẹlẹ́dàá wa. Mo wà níbi kan lálẹ́ àná mo ṣòru nígbà tá a fẹ́ tí kò mí pé èmi ni màá wàásùn. Ọlọ́run kí ni màá bá àwọn èèyàn wọ̀nyí sọ? Olúwa wá fi sí mi lọ́kàn pé kí n wàásùn lórí ìran Ìkábọ́dù, ìran tó sọ ògo nù. Ìjọ ti sọ ògo nù ká má tara wa. Nítorí Israẹli ti gbàgbé ẹlẹ́dàá rẹ̀. Wá wo kọ́ má tó wà ń bẹ̀. Wọ́n ní síbẹ̀ wọ́n ń kọ́ tẹ́ḿpìlì púpọ̀. Ta ni wọ́n ń kọ́ fún? Ọlọ́run ti kú ònú ìjọ. Ẹ̀mí mímọ́ ṣàkóso ìjọ mọ́. Síbẹ̀ ààyè kọ́ cathedral kiri up and down. Mega churches every pastor ń lé kiri láti kọ́. Èrò là ń lépa kiri àti ní. Ṣùgbọ́n kò sọ Ọlọ́run mọ́ nínú ìjọ. Àti lé ìṣàkóso Ọlọ́run sẹ́gbẹ̀ẹ́. Àwọn ń ṣe ìjọba ènìyàn nínú ìjọ. Ìgbà kan máa ti Ọlọ́run fún mi ní mẹ́sẹ̀gì kan, ìjọba ẹranko nínú ìjọ. Ìjọba ẹranko ti pọ̀ jù nínú ìjọ. Ìjọba wo ni ìjọba ẹranko? Ìjọba sòdì sí Kristi. Àwọn ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ asòdì sí Kristi ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀bù asòdì sí Kristi ni wọ́n, torí pé wọn ò sọ tí Ọlọ́run fẹ́. Oníwàásù tí ò bá ti sọ tí Ọlọ́run fẹ́ asòdì sí Kristi ni. Irú oyè tí ò bá wù kó gbà, irú ìmọ̀ tí ò bá wù kó ní, tó bá ti lóò jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, tó lè sọ ọkàn Ọlọ́run fún ìjọ Ọlọ́run, ẹranko èṣù ni ọ́. Àmì yẹ ẹranko èṣù lábẹ́ kọ́là. Irú wọn là ń gbọ́ pọ́n máa ń bọ́ ọmọ ìjọ sùn. Irú wọn náà là ń gbọ́ pọ́n rí orí mọ́lẹ̀, wọ́n rí ẹsẹ̀ mọ́lẹ̀, torí pé wọ́n fẹ́ kí ìjọ dé ńlá. Orin burúkú ni ìjọ ń kọ kiri lónìí. Orí mi o, mo fowó ńlá, ẹlẹ́dàá mi o, mo fowó dọ́là rẹpẹtẹ, pound sterling, million, àjọ máa nẹ́ni, dọ́là, trillion, àjọ máa nẹ́ni. Pásítọ̀ sunkún owó ọmọ ìjọ ké, òun náà hu fowó. Ẹkún owó máa gba ṣọ́ọ̀ṣì kan, kò sí orin ìsọjí mọ́, àforí owó. Agbárí lókùn tá a fi gbé ìsọjí lẹ̀. Ẹ̀tàn lókùn tá a fi ṣe mírèkù, kì í sọ Ọlọ́run mọ́. Ẹ wo tí ìjọ dà, ògo wa sọnù nínú ìjọ wa ṣẹ̀sín kiri ayé. Bíbélì sọ fún wa nínú ìwé Revelation, ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 17. Ó ní torí pé ìwọ wí pé èmi ní ọrọ̀, èmi kò sì ṣaláìní ohunkóhun, èmi pọ̀ sí ní ọrọ̀, láì mọ̀ pé òṣì àti àárẹ̀ ni ìwọ. Ìjọ ṣògo owó, ìjọ ṣògo ọrọ̀, ìhòhò ni ìjọ wà níwájú Ọlọ́run. Wúmà kan sọ̀rọ̀ nígbà kan, Ọlọ́run fi ìran kan hàn òun pé ní gbogbo ìlú Èkó, Olúwa sọ fún un pé ní 2017 ní gbogbo ìlú Èkó ènìyàn 2 péré ló lè lọ tí ìpè bá dún. Wọ́n á sọ fún mi pé irọ́ ni. Ṣé bí àwọn èèyàn ṣe ń múra bí ọmọ àlejò lọ ṣọ́ọ̀ṣì náà bá ìgbàsókè lọ? Ṣé bí àwọn obìnrin ṣe sọ̀rọ̀ àwọn di aṣẹ́wó? Bí àwọn ọmọ daughter of Zion bá ṣe di Jezebel? Ṣé àwọn ìyẹn ni ó lọ ìjọba ọ̀run? Ṣé àwọn Rascaverian boys, àwọn hooligans tó ń pera wọn ní brothers nínú chọ́ọ̀chì, ṣé àwọn ìyẹn ni ó lọ ìjọba ọ̀run? Àwọn tí ń ṣe sọ́ọ̀nù mọ́rọ̀ bíi búrúdọ̀gì, sáwọn ìyẹn ni ó lọ ìjọba ọ̀run? Àwọn tí ń ya practice agbárí wọn, sáwọn ní ó lọ ìjọba ọ̀run? Ọmọ ọ̀dọ́ tí ń lu mú, sóò ní ó lọ ìjọba ọ̀run? Ọmọ ọ̀dọ́ tí ń lu gbogbo etí, sóò ní ó lọ ìjọba ọ̀run? Àwọn ẹlẹ́mìí èṣù ni prayer warrior ní ṣọ́ọ̀ṣì lónìí. Àwọn ẹlẹ́mìí òkùnkùn, àwọn ló dipò ńlá mú nínú ìjọ Ọlọ́run lónìí, torí pé kò sógo mọ́ nínú ìjọ.
ìkàbọ̀dù ògo sọnù. Nítorí Ísírẹ́lì kọ ẹlẹ́dàá ẹ̀ sílẹ̀, ó ní ṣùgbọ́n síbẹ̀ wọ́n ń kọ́ tẹ́ḿpìlì púpọ̀. Ilé Olúwa wọn lọ jàǹtìrẹrẹ, eré ilẹ̀ àti kọ́sọ́ọ̀sì ní oríṣiríṣi pásọ̀ náà lé kiri. Mind you, building tá a kọ́kọ́ níjọ bí kì í ṣe àwọn olùgbé inú rẹ̀, àwọn olùjọ́sìn nínú ilé Olúwa, àwọn gan ní ìjọ, kì í ṣe ògiri tá a kọ́. Jésù wípé mi yóò kọ́ ìjọ mi, ẹnu ọ̀nà ìpòkú kì yóò sì borí ẹ̀. Ìjọ kọ́ là ń kọ́ fún Ọlọ́run lónìí bí kì í ṣe ìkọkúkọ. Ìjọ tí Ọlọ́run fẹ́ kọ́ là ń kọ́ fún. Jésù wípé ṣé nígbà tí èmi bá dé èmi wá bá ìgbàgbọ́ ní ayé? Ṣé ìgbàgbọ́ tó ti di ránran? Ìgbàgbọ́ tó yẹ pé bẹ́ẹ̀ bá ti sọ fáwọn ọmọ ìjọ pé ìsọjí ọlọ́jọ́ méje ń bọ̀ o, yóò dẹ̀ gbọ́dọ̀ gidi, àwọn wòlíì ńláńlá gómọ̀ tí wọ́n fi iná jogun ayé yírun ìgbà lẹ̀ rèrò. Lọ́jọ́ Bible study wọn ò ní wá, iná ìwà mímọ́ ti kú nínú ìjọ. Àwọn pásítọ̀ lóde ajá wọn ò lè gbọ́ nítorí ìjẹkújẹ, wọn ò lè sọ̀rọ̀. Àwọn ọmọbìnrin ò wọ pátá lásán wọ church, pásítọ̀ adẹ̀yà fojú kò ní rí wọn. Adẹ̀ tún máa celebrate irú àwọn èèyàn bẹ́ẹ̀ nínú ìjọ nígbà tó ṣe pé owó kówó la fi ń kọjọ. Báṣẹ́wó bá ṣàgbèrè lọ tó bá dé amọ́ wa amúdàmẹ́wàá wá, pásítọ̀ adẹ̀ tún síre sun. Bíbélì gbé ìwọ kò gbọdọ̀ mú owó ajá wá sí ilé Olúwa. Ọ̀pọ̀ owó ajá la fi ń kọjọ lónìí. Owó àwọn yahoo boys, ẹ̀rù kókò sínú àwọn ọ̀pọ̀lọpọ̀ churches tó wà ń ta àbí. Torí àwọn ènìyàn wọ́n ti balẹ̀ ayé jẹ́. Ṣùgbọ́n akọ àsòdodo nítorí níta fẹ́ jẹ, orí mi ò ní burú. Ìntọ́ ọba gbé wa lọ́rùn lọ. Ẹ wo ipò tí ìjọ wà, ìjọ yẹ ní ìtò yẹ ká sọkọ fún. Egun èṣù wa rọ́wọ́ mú. Sátánì wá fi ọ̀rọ̀ ìjọ sí ọmọ iná làárán síná. Àwọn aṣẹ́wó gan tí ẹ̀ wá ṣọ́ọ̀ṣì mọ́. Àwọn ọmọ ọjọ́ lè sọ́dá aṣẹ́wó. Àgbèrè wá lu bí gbogbo pa. Wáyà ń bára wọn sùn. Pásítọ̀ náà bá wò rárá anáwọ́ gan ìyá àjọ. Gbogbo oníkálukú wá yẹra wọn lálẹ́ nínú ìjọ wá dìjọ àgbèrè. Ó dìjọ ìṣekúṣe. A sì ṣe bẹ́ẹ̀ apaná ìwà láàyè Ọlọ́run. Ó wá ya complain pé òkùnkùn ló lùjọ pa. Òkùnkùn ṣe ní lùjọ pa nígbà tí kò sí alágbára mọ́. Ó ṣe alágbára àjọ sùn lọ. A sì dohun ìjà kúrò lọ́wọ́ rẹ̀. Ìwé onísáàmù yẹ wípé ó ní àwa kò rí àmì wa mọ́. A kò rí àmì wa mọ́. Bẹ́ẹ̀ bá rí àwọn ṣọ́ọ̀ṣì òde òní àti àwọn aṣẹ́wó níta kò sí ìyàtọ̀. Bẹ́ẹ̀ bá rí àwọn bọ́dà nínú ìjọ lónìí àti àwọn wúlígàsì àti àgbèrò kò sí ìyàtọ̀. Àti àwọn ìyá àgbà nínú ìjọ, àwọn náà fẹ́ kú mọ́, wọ́n ya kú mọ́ kú, amọ̀nà ọ̀run mọ́ lọ. Ìyá àgbàlagbà tó ti pé sísì tó tún wọ ṣòkòtò orí burúkú ló ń bá kiri. Ìyá àgbàlagbà tó ti wọ 65 ẹni tí ń lọ ẹ́sítọ́ọ̀kù ayé ẹ̀ lọ tó tún kùtè tó ń kùsẹ̀. At the age of 50 ọ̀sẹ̀ gbégbóge orí burúkú ọ̀sẹ̀ ń bóra. Àwọn pásítọ̀ kan ní ó dẹ̀kọ́ ọmọ yẹn jẹ́ ní ó máa pè wọ́n lọ́mọ èrò ìjọba ọ̀run o. Bíbélì wípé bí afọ́jú bá darí afọ́jú oníwọ̀n jù sí kòtò ni. A kàn bà ayé àwọn èèyàn jẹ́. Àṣàwọ̀ ni ò ti sínú ìjọ Ọlọ́run lónìí, kò sí ní tẹ́ẹ̀ ti sọ̀rọ̀ àṣàtán. Wọ́n sọ orí ẹ̀mí dàsà, wọ́n sọ ẹ̀bùn ẹ̀mí gan dàsà, everything làsà. Bọ́bá lọ lójú tí ọ̀rọ̀ táwọn kan mọ blowing tongue gbígbà wọn ya wèrè. Nítorí tí Ísírẹ́lì kọ ẹlẹ́dàá ẹ̀ sílẹ̀, Ísírẹ́lì wọn ṣẹ̀sìn kí wọ́n kọ́ tẹ́pìlì ní orúkọ Olúwa ṣùgbọ́n kò sí Olúwa nínú rẹ̀ mọ́. Olúwa ní ó sọ̀nà sí. Ìṣúra iná la wọn kó jọ, ìṣúra ayé la kó jọ, ohun tí ó ba ayé lọ la kó jọ, òun là ń lépa. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ò lè farada nǹkan kan mọ́ fún Ọlọ́run. Tábà wo ẹsẹ̀ 13 ó ṣe orí 8 yẹn. Ó ní wọ́n rúbọ ẹran nínú ẹbọ ẹran mi, wọ́n sì jẹ́, Olúwa kò tẹ́wọ́ gbà wọ́n. Nísinsìnyí ni yóò rántí ìwà búburú wọn, yóò sì bẹ́ ẹ̀ṣẹ̀ wọn wò, wọ́n padà lọ sí Íjíbítì. Àwọn kẹta wò nínú ìgbàgbọ́ ńgbà kẹta yín lọ́n lógo pé adúpẹ́ fáyé àwọn eléyìí o, àwọn wọ̀nyí dúró, ẹ lọ wọn lónìí, wọn ò ní ìdúró mọ́. Wọn ò ní ìdúró mọ́. Ìntayé fẹ́ níjọ fi ń lọ wọ́n nítorí pé a fẹ́ tẹ́ ayé lọ́rùn. Ayé àwọn àpọ́stélì, àwọn ò tẹ́ ayé lọ́rùn. Àwọn àpọ́stélì dorí ayé kodò, ṣùgbọ́n lónìí ayé ló dorí ìjọ kodò nítorí pé ìjọ ò mọ tí ń ṣe mọ́. Ìjọ ta ìwà mímọ́ jáde nítorí owó. Ìjọ ta ìwà mímọ́ jáde nítorí ìbárí ayé.
ara nínú Olúwa, nígbà tí Ọlọ́run pàṣẹ fún ìjọ pé ká má ṣe kó àṣà wọn kèfèrí, kí àmì ọ̀run kó má bàa dààmú wa, nítorí pé ó ń dààmú àwọn orílẹ̀-èdè. Jeremáyà orí 10:2, ẹ má ṣe kó àṣà wọn kèfèrí. Ẹ wá rí táwọn àwọn ọmọbìnrin daughter of Zion nínú ìjọ lónìí tó sọ̀rọ̀ àwọn di Jésébẹ́lì, wọ́n máa dá irun. Ọmọ Ọlọ́run tí ń dá irun sí góòlù, tí ń dá irun sí blue, tí ń dá irun sí rẹ́ẹ̀dì, á dẹ̀ gbèrú ìyẹ̀wò ṣọ́ọ̀ṣì. Nígbà tí Bíbélì wípé ó ní ìwọ kò ní agbára láti sọ irun kan di funfun, ìwọ kò ní agbára láti sọ irun kan di funfun. Ṣùgbọ́n lónìí ọ̀dọ́ ìjọ òní wọ́n ń sọ iṣẹ́ Ọlọ́run dàdàkúdà nínú ayé ara wọn. Kò sẹ́ni tó wá sí ẹgbẹ̀rí jẹ́ mọ́. Ṣébí kan náà sọ fún wa nínú àdúrà yẹ báyìí, tí kan ní gbogbo àwọn tó ní man friend pásítọ̀ ni wọ́n, orí tèmi ò ní burú. Pásítọ̀ tí a gba yìí mọ́ níṣe torí ìyàtọ̀ wà nínú táìtù àti ọmọ Ọlọ́run. Táìtù láyé rù lórí, ìwà bí Ọlọ́run sọnù nínú ayé wọn. Ísírẹ́lì kọ̀ Ọlọ́run sílẹ̀, ṣùgbọ́n wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ḿpìlì, wọ́n ń ṣiṣẹ́ ẹ̀sìn lọ, wọ́n ń bá ṣẹ́sìn lọ, wọ́n ń jó lọ, síbẹ̀ Ọlọ́run ò sí nínú ayé wọn mọ́. Wọ́n ń kọrin ṣùgbọ́n Ọlọ́run ò sí nínú ayé wọn mọ́. Wọ́n ń dáwọ́ ṣùgbọ́n Ọlọ́run ò sí nínú ayé wọn mọ́. Wọ́n mú ìdámẹ́wàá wá ṣùgbọ́n Ọlọ́run ò sí nínú ayé wọn mọ́. Wọ́n ń jẹ́jẹ́, wọ́n dẹ̀ ń san ẹ̀jẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò sí nínú ayé wọn mọ́. Mo ń bí ọ̀pọ̀ ọ̀bá mọ́ ṣèṣin asán. O ò bá ronú rẹ̀ wò kọjọ́ tó lọ, níbo lọ kọ ẹlẹ́dàá rẹ̀ sí? Níbo lọ kọ Ọlọ́run sí? Níbo lọ kọ Ọlọ́run sí? Ọlọ́run sọ fún àwọn Ísírẹ́lì, ó ní àwọn wòlíì ń sọ àsọtẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀mí Báálì, ó ní àwọn ènìyàn mi sì fẹ́ kó rí bẹ́ẹ̀. Àwọn ènìyàn mi sì fẹ́ kó rí bẹ́ẹ̀. Àwọn pásítọ̀ èké láyé ń gbárùkù mọ́ lónìí. Pásítọ̀ tó gbé ìwà mímọ́ dání olùtá ìjọ. Bíbélì wípé ní yóò sì ṣe ní ìgbà ìkẹyìn, ó ní àwọn ènìyàn yóò jẹ́ ẹni tí etí rìn, tí wọ́n lọ wá olùkọ́ tí ó mọ sọ tí etí wọ́n fẹ́ gbọ́. Ìkórìtà yẹn la dé yìí, ayé ò fẹ́ dó lábẹ́ ọ̀tọ́ mọ́. Ẹni tí ó sàmọ́ tàn wọ́n òun náà ń wá kiri. Àwọn sógúndogójì pásítọ̀ mú 1,000 wá kọ́ lọ́n fún 11,000. Bí wọn náà bá lọ ta tẹ́tẹ́ lọ́dọ̀ wọn, ọlùgùdẹnu wọn kàn gba wọn gba olórí ité. Ẹ̀yin tẹ́ bá wá mérekù orí eré kiri, ọ̀ọ́dìjẹ àwọn wòlíì èké. Ìwọ tó kúrú oúnjẹ jẹ tẹ́lẹ̀, tẹ́tù wa ní ọ̀tá aṣọ tọ̀ ní púpọ̀, kọ́ ọkọ̀ wá kọ́lọ̀ lè ya aṣọ olùwọ̀, wọ́n rí òwò pẹ́. Bíbélì wípé ìtẹ́lọ́rùn àti ìwà bí Ọlọ́run èrè ńlá ni. Ọlọ́run sọ pé ó ní àkókò ń bọ̀ tí ìyẹn yóò mọ̀, ó ní kì í ṣe ìyẹn oúnjẹ bí kì í ṣe ìyẹn òtítọ́ ọ̀rọ̀ ọ̀hún. Àkókò ìyẹn òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí. Ọ̀pọ̀ ìjọ oṣù tó mọ́ nítorí kọ́mọ ọ̀jọ́ mọ́ lọ. Àwọn àfirọ́ dè wọ́n mọ́lẹ̀, à ń gbẹ́bú lé wọn lọ́wọ́, à ń pè lánàá 19 oríṣiríṣi nǹkan làpọ̀lọpọ̀ pásítọ̀ ń ṣe kiri. Ẹlòmí bá gbàdúrà dóbi alẹ́ ọlọ́jáwé, ẹlòmí bá gbàdúrà ní ọlọ́gẹ́gì, kò sí ní táwọn èèyàn ń ṣe nísìnyí torí wọ́n fẹ́ fi júùjú bọ́ àwọn èèyàn lójú torí kán mọ́ lọ. Ọba sàṣálà fún ẹ̀mí rẹ̀ torí ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra ẹ̀ gan ewu ni. Ewu ń bẹ, ìpadàbọ̀ Jésù kù sí dẹ̀dẹ̀, ṣùgbọ́n ṣe ni láàánú pé ìjọ òmúra àrùn tí pé Jésù ń padà bọ̀ mọ́. A ti fi ijó gbàgbé ìpadàbọ̀ Jésù, àfi ayé gbàgbé pé a ń lọ ibìkan tó ju ayé lọ. Bíbélì wípé àwa fojú sọ́nà sí ibìkan, ìlú tí ó ní ìpìlẹ̀ tí Ọlọ́run sì tẹ̀dó. Ìjẹ́ ìwọ retí ìpadàbọ̀ Jésù? Ìjẹ́ ìwọ retí ìpadàbọ̀ Jésù? Ìjẹ́ ìwọ ń dúró láti máa fojú sọ́nà pé bí ayé tilẹ̀ dàdàkúdà, bí ọ̀pọ̀ ìjọ tilẹ̀ padà lẹ́yìn Jésù, wípé ìwọ yóò dúró? Kí ni ìpinnu rẹ fún Ọlọ́run lọ́dún tuntun tó wọ̀ yìí? Ìjọ ṣe ìpinnu láti bá Ọlọ́run rìn bó ti tó àti bó ti yẹ. Bó tẹ̀yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ní olè forí tì mọ́. Ṣùgbọ́n ìwé mọ́ sọ fún wa ní ìwé Mátíù 24:13, ó ní kìkì àwọn tó bá forí tì dópin làá gbàlà. Wọ́n ìrìn àjò àti mórídélé kì í ṣe ìrìn àjò tọmọ ìjọ ń wojú pásítọ̀ mọ́. Ìrìn àjò ọlọ́dẹni ni. Ìrìn àjò tó ní kálukú dorí ara ẹ̀ pé bóò ni mi ò ṣe ní ṣègbé, bóò ni mi ṣe ní parí ayé mi sí ọ̀run àpáàdì.
ọ̀run àpáàdì rí èrò ṣùgbọ́n ìjọba ọlọ́run jọrọ sí i. a ò rí àwọn ènìyàn mímọ́ mọ́, ẹlẹ́ṣẹ̀ ló lùjọ pa nígbà tí ọlọ́run gbé ìjọ kalẹ̀ láti jèrè ayé, ṣùgbọ́n panilẹ́kún wípé ayé jèrè ìjọ sọ́dọ̀ ara ẹ̀. ìjọ tó yẹ kó wàásù fún ayé, ìjọ tó yẹ kó ta ìmọ́lẹ̀ sí ayé, ìjọ wa wọnú òkùnkùn wọn, òkùnkùn wa bò ìjọ mọ́lẹ̀. nítorí pé ìjọ ò lè tẹ̀ mọ́lẹ̀ mọ́, àwọn kèfèrí ò rí ìmọ́lẹ̀ Kristi ní òun bá fi wá Kristi rí. nígbà tí Jésù sọ fún ọ níwèé Mátíù, ó ní ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó hàn tó bẹ́ẹ̀ gẹ́ kí àwọn ènìyàn kan lè rí iṣẹ́ bàbá yín, iṣẹ́ ọlọ́run tàtà fẹ́ rí nínú ayé ìjọ lónìí. ṣé pẹ̀lú orin ìkọ̀kọ̀ tí àwọn ọmọ ọlọ́run kọ́ kiri lónìí, àwọn tó pera wọn lọ́mọ ọlọ́run, tó pera wọn olórí ẹ̀mí, ṣé tí ẹlòmíín gba agbára ìṣù láti fi kọrin ẹ̀mí jáde, tí ẹlòmíín fi àṣàyé kún orin ọlọ́run. ọlọ́run náà là ń sìn, là ń pè túwálè, àṣìlọ́ ẹ̀ sọ pé túwálè, rádaràdà orí burúkú. olórin ẹ̀mí tí ń bó lórin ayé ṣe é pọ̀, a kò fi ìyàtọ̀ hàn mọ́ láàrin omi mọ́ àtòntí ò mọ́. ẹ jáde lórí ẹsẹ̀ wa. ọlọ́run níbo ni mo kọ̀ ọ́ lẹ̀ sí? ṣàwárí mi kó tó pẹ́ fún mi. mi ò fẹ́ ṣèṣe ẹsẹ̀, mo fẹ́ gbọ́ ọjọ́ba. gbogbo ìdámẹ́wàá tó ń dá lójoojúmọ́, ọ̀rẹ́ tó mú wá sí chọ́ọ̀chì, àwẹ̀rẹ̀ ìgbà gbogbo, tó o bá dọ́run olórí àbòsí jùlọ ni ọ́. ìwọ gan ló ráyé wá. wọ́n àwọn tó wà nú ayé tí wọ́n mọ Jésù, wọ́n bẹ́tà rẹ̀, wọ́n sọ̀jọ́ lọ, wọ́n sọ̀jọ́ lọ. olórí yẹn ní má jẹ́ sọ̀gbàlànà láyé, má jẹ́ sọ̀gbàlànà bàbá. ẹni bá ti sọ̀gbàlànà láyé, ó sọ ẹ̀mí rẹ̀ nù. nítorí àti gbàdúrà fún sẹ́nítọ̀, nítorí àti gbàdúrà fún àwọn onẹ́rẹ́bù, nítorí àti gbàdúrà fún gọ́fúnà, pásítọ̀ àdẹ̀sọ ìpè orí ẹnu. a gbàgbé pé ẹni ìpè lóhun, ìpè rẹ̀ á sì di ìpè mọ́ lọ́wọ́ nítorí ìjẹkújẹ. ẹ sọ fún ọlọ́run, ọlọ́run níbo ni mo kọ̀ ọ́ lẹ̀ sí? ṣàwárí mi kó tó pẹ́, ó yá àdúrà. mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ ọlọ́run, o lè pè sórí aago yìí 08065935539. ẹ máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ Kristi.